táyé ò fi parẹ́ ni pé tẹ́nìkan bá ti jọba àwọn kan máa dìtẹ̀ rẹ̀, àwọn kan ò ní gbà fún. Ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ìwó, mo fẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ gan bó ṣe rí, bó ṣe jẹ́. Dákun, ìwọ tó o bá wo fọ́nrán yìí, tó o bá wò tán, kò lè yí ọ, o ò lè mọ tó kọ, ìkọkúkọ ló kọ. Dákun farabalẹ̀ kó o wò dáadáa kí n tí ń ṣẹlẹ̀ gan kó lè yí ọ pàtó, kó o lè bá mọ̀ pé ṣé ń ṣẹlẹ̀ níbí ní ń ṣẹlẹ̀ níbòmíì náà. Dákun tó bá ti wá wò tán, bá ń fọ́n ká kó lè dọ̀dọ̀ àwọn tí wọn ò tí mọ̀. Lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀, bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó, àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ẹ̀yin yẹn wa, gbogbo ìlú tí wọ́n bá ti fi ọ̀dọ́ tí wọ́n fi jẹ ọba, nǹkan mẹ́ta ni ó ṣẹlẹ̀ ńbẹ̀. Àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé ipò ọba ìlú kò fẹ̀ tẹ́lẹ̀, níjọ́ tọ́dọ̀ bá ti débẹ̀ yóò fẹ̀ sí, ọlá tí ń lò yóò pọ̀ sí. Ẹ̀ẹ̀kejì ni wípé tó bá jẹ́ pé àwọn tí ń jọba ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò pẹ́, ọ̀dọ́ yóò pẹ́, ẹ̀mí rẹ̀ ó gùn. Ẹ̀ẹ̀kẹta, wọ́n dààmú ọ̀dọ́ o, wọ́n dààmú ẹ̀ gan, torí pé ìdí tí wọ́n fi dààmú ẹ̀ ni pé bí ṣe máa tètè kan àwọn míì kànkànkàn kò ní tètè kan àwọn tí wọ́n ti tò sẹ́yìn. Wọ́n wá pé kí làwọn lè ṣe àyàfi káwọn dààmú rẹ̀, káwọn fòòró ẹ̀mí rẹ̀, bóyá yóò forí àpèrè lẹ̀ àbí ẹ̀mí rẹ̀ ó bọ́. Ṣùgbọ́n ní gbogbo àyè tí irú ẹ̀ ti ṣẹlẹ̀, nǹkan kì í sábà ṣe wọ́n, wọ́n máa pẹ́ bí pẹ́pẹ́ ṣe é pẹ́ láwọn tí ìlú bá ti fọ̀dọ̀ jọba báwọn. Fàpẹẹrẹ, ẹ wo bàbá ọba Adéyẹmí, ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ tàná, ẹ wo iye ọmọ ọdún tí wọ́n dórí àpèrè ìlú Ọ̀yọ́, Aláàfin Olúpaṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ wo iye ọmọ ọdún tí wọ́n débẹ̀, ní tá a gbọ́ ni pé 30 ọdún lé ní wọ́n gorí àpèrè, ẹ wá wo iye ọdún tí wọ́n lò ńbẹ̀. Nínú tí n bá sì rántí dáadáa, nígbà tí bàbá mi Aláàfin Ọ̀yọ́ tàná tí ń bá bàbá Olúwo tilẹ̀ Ìwó sọ̀rọ̀, nígbà tí bàbá Olúwo tilẹ̀ Ìwó lọ kí wọn, wọ́n jẹ́ kó yé wọn pé gbogbo ohun t'Olúwo ń là kọjá ní ìsìn, àwọn náà là kọjá ńgbà tàwọn náà. Àkọ́kọ́, ìpele kan nù. Ìpele ẹlẹ́ẹ̀kejì ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tí ó bá dupò ọba, tí ipò ọba ò bá bọ́ sí lọ́wọ́, kò lè fojú rere wo ẹni tí ipò ń bọ́ sí lọ́wọ́ láyé. Kódà gbogbo ọ̀nà ni ó máa san láti pé kẹ́ni ọ̀hún má láṣeyọrí, kó ṣubú. Ìkan nù. N tó tún wá tẹ̀lé ni wípé tẹ́ ẹ bá rántí dáadáa láyé ijọ́hun, tó bá di n bá rántí dáadáa láyé ijọ́hun, téèyàn méjì mẹ́ta bá jọ dupò ọba, ẹni tó bá bọ́ sí lọ́wọ́, àwọn tí ò bọ́ sí lọ́wọ́ wọn ó padà fìlú lẹ̀ fẹ́ni tó bọ́ sí lọ́wọ́, ẹni tí ń jọba ni. Kí ló fà á? Ìdí tí wọ́n fi fìlú lẹ̀ ni pé gbogbo ìgbà tí ẹni tó wà lórí àpèrè bá ṣe ń lo ọlá ọba, yóò máa yán wọn lójú, yóò sì máa dùn wọ́n. Tí bá ti ń dùn wọ́n, tí ń kó ìbànújẹ́ ọkàn bá wọn, ni wọ́n máa ronú pé kí la fẹ́ ṣe, ọ̀nà wo la fẹ́ gbà tí lágbájá tàmẹ̀dò tí ó fi ṣubú, tí ó fi ṣìṣe, tí ó fi fẹsẹ̀ kọ, tí ó fi forí àpèrè lẹ̀. Ní dìtẹ̀ gbàjọba ní fi máa ń ṣẹlẹ̀. Láyé òde òní, ọ̀làjú, òfin ìjọba ó ti jẹ́ kí gbogbo nǹkan ó yí padà. Ó fi jẹ́ pé ẹni bá dupò ọba tí ó bá jẹ, òun náà ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan, yóò máa ṣọlá rẹ̀ lábẹ́ ilé rẹ̀. Tí ó bá gbà fọba tó wà ńbẹ̀, kó sá fọwọ́ lẹ́rán, kó fọwọ́ bùkẹ́. Ṣùgbọ́n ní ayé òde òní, n tó ṣe á lè mọ̀ ni pé àwọn tí ó bá jámọ́ lọ́wọ́, wọ́n ká àwọn èèyàn sòdí, wọ́n wá gbogbo ọ̀nà láti dojú ìjọba ẹni tó débẹ̀ délẹ̀. Bí ṣe ń ṣẹlẹ̀ ní orí ipò ọba ní ń ṣẹlẹ̀ láwọn ipò olóṣèlú náà. Ẹ̀yin èèyàn wa, nípa oyè, òṣoyè pé ó yẹ ká joyè báyìí, oyè tó tọ́ sí a, Olúwo ò fi á jẹ, kò ṣe gbá. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo fọlọ́run ọba búra, kì í ṣe pé mo fi yẹpẹrẹ ẹnì kankan. N tó jòdodo ibẹ̀ mo fẹ́ sọ. Ẹni tí ó joyè lábẹ́ ọba, tí ó bọba ṣèjọba, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọba finú tán. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọba nígbàgbọ́ nínú rẹ̀ pé eléyìí tèmi ní ń ṣe ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n ẹni tí ń bá ọ̀tá ọba, tí ń bọ́ta ọba jẹ, tí ń bọ́ta ọba mu, tí ń jẹun nílé ọ̀tá ọba, tí ń rìn pẹ̀lú ọ̀tá ọba, ẹ dákun, bó o lẹ ṣe fẹ́ kí ọba kó nígbàgbọ́ nínú ẹ̀, kó fi oyè bàǹtàbanta lé lọ́wọ́, kó wá máa jókòó tọba? Kò lè ṣeé ṣe. Ẹni tí ó ṣojú ọba ńbì kan, ẹni tí ó jókòó tọba láàfin,
ó gbọ́dọ̀ jẹ́ nítorí pé ọba finú tán tó jẹ́ pé tọ́ba bá fi yìn lẹ̀ tọ́ba ọba sí nílé ọkàn ọba balẹ̀ pé mo rí èèyàn fi lélẹ̀ fún lábala abẹ̀rùn ló fi jẹ́ pé gbogbo tẹ́ ẹ bá gbọ́ lórí pé wọ́n fẹ́ jèrè wọ́n fẹ́ ṣe gbá àdáparọ́ irọ́ húnhun láti lè jẹ́ kí ọ̀rọ̀ ó lè bá dùn létí àwọn èèyàn kan lè bá mọ báyàn kẹ́dùn pé lágbájá ò ṣe dáadáa nítọ́jẹ́ tọrọ yẹ kó fún un torí pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní lábala abẹ̀rùn. Abala ẹlẹ́ẹ̀kejì nípa ojú orí àti ṣàlàyé ẹ̀ gbogbo adébẹ̀ àfi gbogbo àwọn èèyàn gbogbo àná la fojú rí àwọn kan ní sọ yẹ kó jẹ́ pé mẹ́ta àbí mẹ́rin péré ní ó wà ń bẹ̀rùn àti pé ibi tó jẹ́ kókó kí ló dé tí wọn ò fowó pa àwọn ọba bọ̀ kan sí ẹ má jẹ́ àṣàbòsí ẹ rántí pé ọdún mẹ́wàá sígbà tá a wà yìí ni bàbá ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́milóyè ní adé sórí àpèrè àwọn àgbà kan tí wọ́n sì wà láàfin nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ òṣìṣẹ́ nígbà tí wọ́n fẹ́ tún àwọn ojú orí ṣe tó sọ lára ń tó sọ ni wípé nígbà tí wọ́n bí àwọn bàbá náà lérè ọjọ́ kìíní àná àwọn bàbá ní àwọn ọjọ́ ti pẹ́ àwọn ò lè sọ pé ẹni báyìí ló wà níbí àwọn ò sọ pé ààyè báyìí láàrin pàtó ni ibi tí wọ́n sin lágbájá tàmẹ̀dù sí ṣùgbọ́n táwọn ní pé gbogbo bíbá yìí ojú orí àwọn ọba ni bàbá yìí fi ní kí wọ́n mọ bíríkì kí wọ́n mọ yípo bẹ̀ kí wọ́n sì ṣe irin sí wọ́n fi sọ́gbà rẹ̀ tẹ́nìyàn kan ò fi ní lè tẹ gbogbo àyíká hàn. Nípa tí wọ́n fi àwo pélébé ìgbàlódé tá à ń pè ní táìsì tí wọ́n fi lẹ̀ àwa yìí náà mo rántí dáadáa nígbà tí mo wà kékeré mo máa ń lọ gbá bọ́ọ̀lù nínú ààfin dáadáa mo fọ Ọlọ́run tó ní ẹ̀mí mi búra mo máa ń lọ gbá bọ́ọ̀lù dáadáa àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí ìfẹ́ mọ́ dákun ìbáníkẹ́ lọ bí ẹni bẹ́ẹ̀ léèrè wọ́n mọ̀ àmọ́ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ gbà náà láyé bàbá wa Tádé ṣe kọ́lọ́run ọba kó má jẹ́ kẹ́yìn wọn bàjẹ́ a lọ gbá bọ́ọ̀lù ńbẹ̀ ilé àlàpà ló wà ńbẹ̀ ńgbà náà àwọn ilé àlàpà ló wà ńbẹ̀ ńgbà náà ṣùgbọ́n bàbá Olúwo tilẹ̀ wò pé bóun ní ilé àlàpà ó ṣe àwọn àrùn bíi ẹ lọ wo bẹ̀rẹ̀ tó ń bẹ̀ sí íńtálọ́ọ̀kì gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ wọ́n sì ojú orí ó sì hàn ẹ dákùnrin tó wá ní pé ó ṣe jẹ́ pé mẹ́rin ló wà ńbẹ̀ ẹni kọ́ sọ fún wa ẹni kóńtọ̀ náà mú ojú orí bàbá tó bí 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 bàbá nípele mẹ́ẹ̀ẹ́dógún kó mú jáde kó fi hàn wá gbogbo alárí bí gbogbo alámọ́ lọ gbó tẹ́ àrí bí gbó tẹ́ ṣe rí kódà àwọn àyíká wọn àtẹ́gbẹ́ bá ti sin òkú sẹ́yìn bíi ọdún mẹ́wàá láwọn gbó tẹ́ kan ẹ̀ẹ́tùn tó ń bẹ̀ gbẹ̀tẹ́ tún sinmi ìbẹ̀tẹ́ ní mọ̀ pé òkú kan ti wà ń bí láìpẹ́ yóò ti di lẹ́lẹ̀ ẹ̀yin lólùfẹ́ ojú ọmọ Yorùbá ẹni àfẹ́ àlọ́ràn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ kankan dájú bí wọ́n pe ẹnìkan nìyẹn kí wọ́n parí ọ̀rọ̀ ìwọ̀n yẹn bí wọ́n tún bí nùbí bí wọ́n parí ẹ̀ lọ́la tó bá tún pẹ́ sáà ìjà mi ó tún wáyé bí wọ́n parí ẹ̀ lọ́tún la bá tún pẹ́ sáà ìjà mi ó tún wáyé ló fi jẹ́ pé gbogbo ìgbà tí a bá sì ń sẹ̀mí tá a sì ń wà lókè pẹ̀ ẹ̀yin ọba Olúwo tilẹ̀ wò ọba Dr. Abdulrasheed Àkànbí Adéwálé Ògúnrẹwà ẹ̀yin ẹ̀ láàmú wà torí pé kíni dídé tó dé ègún parun wò dídé tó dé ní ìdàgbàsókè báàlú wò ẹ̀yin ló fojú ọmọ Yorùbá ẹ jẹ́ ń dánu dúró báyìí ná ọ̀rọ̀ tí mo sọ yìí mo fi ọba tó ní ẹ̀mí ìbúra yẹn sọ láti yẹpẹrẹ ẹnìkankan ṣùgbọ́n ìtọ́jú òdodo bẹ̀ ni pé táyé ò fi parẹ́ ni pé tẹ́nìkan bá ti jọba àwọn kan máa dìtẹ̀ rẹ̀ àwọn kan ò ní gbà fún